ẹ jẹ́ ká kéwé, ẹ jẹ́ ká kéwà. Àyìndé ló ṣọjọ́ ìbí, ẹ jẹ́ ká ké. Muhammadul Awwal ló kú ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀. Káyé fire wá ẹ rí, kọ́fọlá wá ẹ rí. Mo ní ikú tó bá ń bẹ lóde àyà fún ẹ. Àyìndé, àrùn tó bá ń bẹ lóde àyà fún ẹ. Mo ní ò wá ní báwọn dàgbègbè bí ẹgbẹ́ iṣu lọ́lá ọlọ́run ọba aláwòrán-bí. Ọmọ Abdulazeez tó ń ṣọjọ́ ìbí lèmi ń ké sí. Ṣó wá délé àwọn bàbá tó bí ẹ lọ́mọ? Ẹbí wọn lọmọ Ẹ̀gbá, ọmọ Lísà bí ọmọ agbòǹgbò àkàlà níṣẹ́ lé àwọn bàbá tó bí ẹ lọ́mọ. Ọmọ erin jogún ọlá nìyẹn o. Ṣebí wọn lọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùn dé. Ọmọ arídìí ògo lójú ogun. Ọmọ asẹ́tí má mọmi kíkankíkan. Ẹ̀gbá ọmọ májèjò lọ́fà. Jòjò lọ́fà tákókó yin dẹ níṣẹ́ lé àwọn bàbá tó bí ẹ lọ́mọ. Ọmọ ajógbẹrú májógbẹ̀kọ. Ọmọ ẹrú ní sinmi ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀sìn ènìyàn. Ọmọ Ẹ̀gbá ọmọ òru làásìkà níṣẹ́ lé àwọn bàbá tó bí ẹ lọ́mọ. Èèyàn tó ṣerú rẹ̀ lọ́sàn-án lọ́jọ́ sí ń kọ́ onítọ̀hún ò mà ní farare lọ. Ẹ̀gbá ọmọ Lísà bí ọmọ agbòǹgbò àkàlà níṣẹ́ lé àwọn bàbá tó bí ẹ lọ́mọ.